Africa Content TV. طيب صلوات الله. السلام عليكم أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم ترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. 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 اللهم اغفر له وارحمه. آمين. آبائنا والأمهاتنا وأصدقائنا وأشفيائنا ومحبينا ومشايخنا ومشايخ مشايخنا ومعلمينا ولمن كان له حق علينا ولمن أوصيناه بدعاء ولمن أوصيناه ولمن اندرج إليك بالوفاء من أهل الطاعة المباركة. وصلى الله على سيدنا محمد خير خلقه صلى الله عليه وآله آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. oníwàásí àgbáyé ńlọrin ìfikún wọn wé kankan ju ikú bàbá wa Àjàní lọ. Sidiku Furana bíjà ilé Mustapha. bàbá wa Àjàní ti wúlò jù. Sidiku Furana. ìwúlò tí wọ́n wúlò náà ni bí wọ́n lọ ti gbà wọ́n lára wa àwọn ní wọ́n dàbí pé àkọ́mọdé ló kú ni. Sidiku Furana. ó ti rí lára tèmi ní sọ wọn. Sidiku Furana bíjà ilé Mustapha. àmọ́ bàbá wa ló kú ọlọ́run ò kú. Sidiku Furana. ọmọ mi náà ti gbẹ́jú bàbá tiwa náà kú Mọ̀lánà Amirul Jaysh. Sidiku Furana. ó dàbí páyé ó parẹ́ ní ọ̀rẹ́ ni ọlọ́láyé ò ní parẹ́ bí n ti ṣe n tí mi ọlọ́run ṣe náà ni mo ṣe kìí ṣe n tí mo ní ìníṣe ni mo ṣe. Sidiku Furana bíjà ilé Mustapha. mo wá bá gbogbo ẹ̀yin ìyá wa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Sidiku bá Furana. a ti máa bá àwọn ìyàwó àwọn wàlíyé ọlọ́run náà lábáyé. Bíjà ilé Mustapha. ọlọ́run jẹ́ kẹ́mi tí yóò gùn fún wa. ọlọ́run má ṣẹ̀rù bá yín. ẹ dákun ẹja sàmì. má ṣe kú
bàbá wa lákúfà àgbàkọ̀ ọ̀la títóbi Ọlọ́run ọlá ayé Allahu akbar Allahu akbar ọlá ayé ayúwà náà tí bàbá náà ṣe tán fi lọ bọ́ lọ́wọ́ májà bọ́ bá tọ̀fọ̀ sínú ilé ìmọ̀ Ọlọ́run okú bàbá wa Àjàní Bello wá dàbí ọ̀fọ̀ bàbá tẹ́yìn ọmọ wa bọ̀ wálé tẹ́ pàdé lóde tẹ́rù jẹ̀jẹ̀ ọmọ mú yín ẹ̀rù jẹ̀jẹ̀ tọ́lọ́hun ṣe ń bojú rí bàbá yìí pàdé àbí ojú mi ní tó bá pàdé báyìí bàbá náà ti di dáàbò mọ́lẹ̀ mẹ́ o àti gbogbo tí ń bẹ ò ní bẹ mọ́njọ́ kan gbogbo tí ń dẹ ò ní dẹ mọ́njọ́ kan gbogbo tó pọ̀ yọ padà dínkù jọ kan alamu li a'lami itiru li alami alamu li a'lami itiru li alami. Gbogbo tó tara àwọn ẹ̀yà wa jáde lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ fi kan ṣẹrú ẹnìkan nù. Bá wa dà wọ́n lágbà. Wọ́n wá jẹ́ kálùbáríkà kó já mi fún gbogbo wọn lápapọ̀. Báyìí Ànábì Muhammad. Ọ̀sẹ̀ wá dé gbogbo ibi tó ti bẹ̀rẹ̀. Bàbá wa Khalifa wa tòní, Sheikh Habibullah Muhyiddin Bello ọlọ́run mọ́sàbá wa ṣàlékún dáadáa mọ́sẹ̀rùbà wọn ọlọ́run bá fi ṣe ń sọ wọn lórí gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wọn pátá lọ́kùnrin lóbìnrin ọlọ́run má dààmú wọn o ó fi wá lérí gbogbo àwa náà ọlọ́run má dààmú àwa náà lẹ́yìn òkú bàbá wa ọlọ́run má dààmú wa má fi tínà wọn àbá wa àpọ́nlé ẹkú ìṣojú ẹkú ìsẹ̀yìn kìí ṣe gbogbo ẹni tí sojú ní sẹ́yìn Ọlọ́run sì ti dá yín láre ẹ gbàdúrà lẹ́nu bàbá ládùúà tààrà tí èsì pé bóyá àbí lẹ̀mọ́lẹ̀mọ́ pàṣípàṣẹ àdúrà oríjìnà àdúrà lẹ́gbà lẹ́nu wọn àtẹ̀yìn àti gbogbo àwọn yòókù yín náà àfáwọn Muhyiddin dídádò náà àwọn náà gbàdúrà bẹ́ẹ̀ la fáwọn Abbas àwọn náà gbàdúrà bẹ́ẹ̀ la fáwa Idris àwọn náà gbàdúrà bẹ́ẹ̀ ni gbogbo wa gbogbo lápapọ̀ gbogbo wa náà la síra rí lọ́dọ̀ àwọn àgbàlagbà bá a ti síra rí lọ́dọ̀ àwọn àgbàlagbà Ọlọ́run jáwárí èyí wọn járí gbé pẹ́ wọ́n jáwá náà ti lọ bá wọn torí ìmọ̀ sẹ́kù wa náà ni ó jẹ́ kínú ilé ìmọ̀ bẹ́ sí ni ó jẹ́ kínú ilé ìmọ̀ sẹ́kù sí ẹ wá wá dúró àánú àtòrí tọ́lọ́run ti ṣe fún yín èyí ò lẹ́fi lẹ́ẹ̀mọ̀ fi ẹ máa gbọ́ ẹ máa rí ẹ máa wá ṣe bíi bẹ́ẹ̀ gbọ́ ẹ máa ṣe bíi bẹ́ẹ̀ rí lẹ́tùn tó fi débi tẹ́tùn lọ sí gbogbo ẹni tí bá máa fèsì ọ̀rọ̀ púpọ̀ ẹ rí wípé lójú kan náà ni wọ́n máa wà ẹni tó bá dáa fún náà ni wọ́n máa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ́ ẹni tó bá ti dáa fún ó fẹ́ kó dáa fún ọ sì fẹ́ gbọ́rọ̀ ọ fọwọ́ wọn kàn bẹ́ẹ̀ Ọlọ́run wọlé abẹ́ náà yóò wọlé arúhù bàbá náà títí ń bẹ lára gbogbo wa bí tí ń bẹ lára tí ní ń bẹ lára tiwa náà yóò wọlé abẹ́ gbogbo tí bàbá náà fi kalẹ̀ Ọlọ́run ní kanjú pa wá Olúyọ̀lé náà bí tí ń bọ̀ láti Èkó ni mo ti kó Olúyọ̀lé pẹ̀tọ̀ ń bọ̀ àwọn náà tún ti pàdé wọn bí bẹ́ẹ̀ ni gbogbo àwọn afá wa náà tí Ọlọ́run kádàrá pé àtijọ́ jòkó ń bíbà yìí náà à ní fi rú eléyìí gbà gbogbo àwọn tó ṣẹ́kù fáwa náà nílé wa Ọlọ́run jẹ́ kẹ́mi wọn kò sí àlùbáríkà Al-Qur'an Allahumma Bello Àjàní alamul alami tiroli wa alami alamul alami tiroli wa alami. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Lórúkọ gbogbo àwọn bàbá wa àlífà Orúkọ gbogbo àwọn bàbá wa àlífà àti gbogbo àwa tá ń jẹ́ ọmọ àti gbogbo àwa tí à ń jẹ́ ọmọ àfẹ̀jẹ̀bí àfakínbí àfi-ìwàbí àfẹ̀sìnbí àwọn ìyá mi àgbà ní jòkó àwọn ìyá wa àgbà ní jòkó wọ́n ní ká kí àwọn àlùfáà wa Sheikh Isa Abubakar
authentic as-salati. wọ́n ní ká kí àwọn àfáà wa níkàlẹ̀. wọ́n ní ẹ ṣé ẹ kú dìde. wọ́n ní ẹ ṣeun ẹ kú dìde. Ọlọ́run bá wa san yín lẹ́san. Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Tàsíyà nínú fíkíù wọ́n ní ọjọ́ bíi 3 péré ni àwọn àfóò ní fíkíù yọlẹ̀ fún tàsíyà. ṣùgbọ́n gbogbo ìgbà tí ẹ̀dá bá dé káńpéyìn ò sí ní àráǹdì àbíṣẹ́ kan kún lọ́wọ́, gbogbo ìgbà téèyàn bá dé òun náà ni yóò ṣe tàsíyà tiẹ̀. ká kí ẹni tó rí ni tó mọ́jú, ẹnìkan ò wo ibi tí èèyàn wà. àwọn màmá wa ní àwọn really appreciate wíwá yín púpọ̀ jù. wọ́n ní ká sọ wípé gígùn ẹ̀mí lẹ́ fi lọ́lá yín. wọ́n ní ká máa sọ fún yín pé àlàáfíà lẹ́ fi lọ́lá yín. àlàáfíà lẹ́ fi lọ́lá yín. wọ́n ní yóò dùn yín kò ní dùn yín, ẹ̀ní sọ nǹkan nù. ẹ̀ní sọ nǹkan nù. ẹ̀ní sọ nǹkan nù. ọlọ́yà lókùrà há ní kẹrin. gbogbo tọ́lọ́ ń fẹ́ ní kójọ kò ní fẹ́ kún tà. gbogbo ń tẹ fàlàáfíà kójọ ẹkún ò ní ti gbàǹjo rẹ̀. ọ̀làlá ilaha illallah. champion yìí ẹ lù ú gbére. ẹ lù ú gbére. ẹ lù ú gbére. bí bàbá mi àgbáyé ṣe lo tí wọ́n gbére. tí bàbá wa àgbà bàbá wa Maulana Sheikh Amirul Jaysh Muhammad Yahya As-Salati bí wọ́n ṣe lo champion wọn dalẹ̀ àlùdalẹ̀ lọ́wọ́ ó ṣe Al-Qur'ani Karim tó bá kárí bẹ́ẹ̀ lọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa náà olùwàjá lu gbogbo dáwọ́là tí wọ́n ṣe. bàbá màmá ní ká ṣe fatia lẹ́nu bàbá àlífà wọ́n ní ká ṣe fatia fún yín wípé ayọ̀lẹ̀ débí tráfíkì tó pọ̀ ló mú wọn lẹ́kọ̀ọ́ látago 6 àdájí òun ni wọ́n ti pè páwọn ti kú òǹlé. tráfíkì yẹn èèyàn bí oríṣi èèyàn 3 ló ń bọ̀ lónìí táwọn náà tọ́ọ̀nù padà tí wọ́n sọ páwọn ò lè, àwọn ẹgbẹ́ ọmọ Ìbàdàn lẹ́kọ̀ọ́ àwọn náà ń bọ̀ wọ́n pè páwọn ò lè wá mọ́. àwọn ẹgbẹ́ olórin Islam lẹ́kọ̀ọ́ àwọn náà ń bọ̀ wọ́n pè páwọn ò lè wá mọ́, wọ́n ti padà tọ́ọ̀nù padà. ẹ̀yin la wá bẹ́ẹ̀ ti wí náà bẹ́ẹ̀ lẹ ṣe, ọlọ́run ò ní padà nínú ìjọba yìí. subhana rabbika rabbil izzati amma yasifun. Suratul Fatiha. Suratul Fatiha ẹja panupọ̀ bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim.